Africa Content TV. Ó di dandan kí n sọ̀rọ̀ níbí lẹ́yìn nítorí Alhaji Wasiu Alabi Pasuma. Ó jọ mí lójú púpọ̀ nínú ìrìn àjò tí mo ń rìn bọ̀. Nínú ẹni tí mo kọ́kọ́ rí tó jẹ́ olórin tó wà humble, tó wà sincere, tó wà open, tó wà generous. Thank you so much. Tí kì í dọwọ́ rú Alhaji Alabi Pasuma jẹ́ kan bẹ̀. Tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n máa ń múṣẹ. Tí wọ́n bá ṣàdéhùn wọ́n máa ń múṣẹ. Ṣẹ́yìn tá à ń ṣe bílẹ̀ nìyí. Ọlá Ọlọ́run, ọlá Alhaji Pasuma Alabi. Kò ṣe é má sọ. Mo dẹ̀ ń fi dá yín lójú pé bíbí ṣe fún bí ilé ni bó ṣe pọ̀ tó tí kì í bá ṣe Ọlọ́run, ọlá Alhaji. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, gbogbo ọmọ ẹgbẹ́ náà ń dúpẹ́. Eléyìí kékeré lélẹ̀ àmọ́ bí Ọlọ́run wá ṣe orin tó pọ̀ fún yín. Ẹ ti ní orin púpọ̀ àmọ́ ìtọ́lọ́run á tún ṣe sí ìlọ́po Ọlọ́run àjò jẹ́. Mo dúpẹ́ púpọ̀. On behalf of Music Advertisement Association of Nigeria, before kí n tó lè hand over award fún Alhaji Alabi Pasuma, máa fẹ́ kí Alhaji Sule Alao Malaika káwọn náà máa bọ̀ lórí stage rí. Àtẹ́wọ̀ yìí dáa. Kibla, Òpó Fújì, Aláyélúwà, Ìmẹ̀kú, Ezra the Bride. Mayor Tunde Damendra, bàbá ẹ má bínú sá fẹ́ kí ẹ dúró sá ní àwọn ọmọ yín sá, ẹ má bínú sá. Bàbá ògo yín ò ní wálẹ̀ láéláé. Gbogbo èso tó tara yín jáde àti ọmọ àfẹnubí àti àfi ara bí Ọlọ́run ò ní ṣe wọ́n lóko ọmọdé, Ọlọ́run ò ní ṣe wọ́n lóko àgbà. Wọ́n sì ló ń ṣe dáadáa. Ayé sì ń ròyìn ẹ̀. Ẹ̀sà pẹ̀lú ẹ̀ náà Ọlọ́run tó wá padà wálé fún yín l'Amẹ́ríkà. Ọlọ́run kì í ṣe ilé ọ́díò. Ẹ̀sà kì í ṣe ilé ọ́díò. Ilé ọ́díò ni kí ẹ̀ kàn fẹ́ nu sọ. Bàbá kò ní jóná o, kò ní bá wa sí, ẹ má jẹ́ sọ̀rọ̀ jù owó. Bá gbé fóònù fún bàbá mi bá wa sí. Okay sir. Okay, bàbá ló máa yes, àṣewà yes, the best. Bàbá wa aṣíwájú ẹni àwọn bá wa gbé àwọn ọ̀dùn yẹn fún bá wa sí ọ̀pẹ yẹn nílá ẹni pé àwọn ọ̀dùn yẹn yàtọ̀. President ń gbé awọ́dù fún aṣíwájú General Kollington Ayinla kí ẹ bá wa gbé fún endorsement ayé ẹ bá wa yí díẹ̀ sí ìdáwà yìí. Ẹ jẹ́ ká wọ́n kí Ọlọ́run a dúpẹ́ pé a dá ọjọ́ òní ló ṣe é ṣe. Ṣèyí àwọn ọ̀dọ́ èmi ò tí ì ní ọmọdé fẹ́ sọ ní ọjọ́ àwọn àbá yìí. Àwọn àbá yìí máa kọ́kọ́ sọ ọ̀rọ̀ ìgbà. Báwo ni authority ṣe táwọn àfihàn jẹ lórí tí àwọn ọba jágun ẹ àwa ò ní dé àwa ti ta àti báyìí torí pé wọ́n lè fún wáyé àwọn ọmọ yìí nígbà táwọn bá dàgbà ta ni ó dúró ẹ̀dá fa ọmọ nílẹ̀ ẹ̀dá àwọn àkókò kan wà wọ́n dàgbà bẹ́ẹ̀ fẹ́ẹ́ kékeré tó kọ́ àwọn bàbá yìí àti bẹ̀rẹ̀ wa ìṣèjọba ìjọba ìṣèjọba ìjọba ìjọba ọ̀gá wa tí wọ́n jọ tìrẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ló jẹ́ káwa náà wá àbàṣe wà lónìí. Nítorí pé ìwọ̀n wá ní dúró káwa máa sọ̀rọ̀ òní wọ́n tìpẹ́ láwọn ẹ̀kọ́ bá padà wú fúdú ìyọ́nà ẹ̀ tó máa bó ṣé ìgbésà tó sọ̀rọ̀ ẹ̀rọ wà torí ìfẹ́ tó ní fipá fò. Bá àwọn tó mọ fíjì lọ́gbọ́n máa ní pàṣẹ kí ló dé òkè fóònù ẹ̀ máa kó fóònù fún bàbá yín. Ọmọ ọgbọ́n
صلوا على النبي الكريم. gbogbo nǹkan tí ọmọ mi sọ ní ti pàṣẹ sí bẹ́ẹ̀ ni. alhamdulilayi ló bá dá tó ìgbà tí wà sí masala tí wọn bá sábà máa bọ àkíkọ fọlọ́run tí ó fi àyè ọjọ́ ìmílẹ̀ fún gbogbo wa nítorí pé gbogbo ìlú tó wà láwọn kọ́ ló wà nílẹ̀ ìlú tó kọ́ fọlọ́run ẹ sùn sẹ́yìn ní tẹ́ bá fẹ́ ká tó gbogbo ẹgbẹ́ ṣé kí n bọ́lẹ̀ fún un. àbá àti ẹ̀kọ́ fún ọ àti bọ̀ ẹ̀yẹ gbọ́ gbogbo bàbá táwọn máa ń ṣe ojú àwọn ìlú náà kò ní parẹ́ òní parẹ́ ojú ẹ̀mí tí ẹ̀mí tó ní àná ẹ̀mí tó ní àná kiri o bá ṣe ń jẹ́ olórí wa olórí yóò ní padà jù ọ̀la ẹ̀mí ìlú ìpínlẹ̀ ọ̀la àtúkọ̀lọ́wọ́ ẹ̀sẹ̀ àtúkọ̀lọ́wọ́ ẹ̀sẹ̀ man the secretary of participant of Nigeria àtúkọ̀lọ́wọ́ ẹ̀sẹ̀ nítorí pé ẹ̀jẹ̀ tó lè fi agbára yẹn dá wa lóhùn àtúkọ̀lọ́wọ́ ẹ̀sẹ̀ àmọ́ ẹ̀yìn bá ìyá bá tó máa ṣe ní ìsìn àti òyìn èyí náà ti dára wọn ọbẹ̀ tó pẹ́ ní ọwọ́ gbogbo máa pátápátá ẹ̀kọ́ ìgbàgbé wa nítorí àjọ wà náà ní àjọ wà náà òkà délé ní lónìí ayé lónìí ló lónìí pàbí lájọ òun. àlè sọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ náà ìwọ́n lè jẹ́ pé gbogbo tó bá wọ̀ ká máa ṣiṣẹ́ bá pè wá àwọn fáwọn ọmọ láti yọjú síbẹ̀ ẹgbẹ́ bàbá yín ni. lọ́wọ́ yín fún ti àwọn tẹ fún àwọn ọ̀rẹ́ mi lọ tẹ fún àwọn ọ̀rẹ́ mi solo weekend tẹ bá fún àwọn ọ̀rẹ́ mi ìbálẹ̀ weekend ṣe ìtàn pé yìí ní ká ṣe ní àwọn ẹ̀yà ìtàn fún àwọn ọ̀pọ̀ yìí lọ ẹ̀yà tẹjọ́ mọ́ ojú omi tí aláàjì tí àwọn nípa sí náà dáadáa ni wọ́n ti ń ṣe tipẹ́ dáadáa yẹn náà ni tí wọ́n fi lè dùn ní lọ́nà ìjà àbámọ́ yìí lọ́wọ́ lọ́dún ìlú tó ní jẹ́ kí eré dáadáa ṣe ọ̀sùn lọ́wọ́ wọn ò ní lè yí pèsè dáadáa báyìí náà lórí ìgbà tó máa sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ńlá nígbà tó rí tì mí náà aláàjì náà náà pè mí pé àwọn máa ń tán wọn fẹ́ òdòdà kò sí wáyé àjọmọ̀ ṣe náà ni ìtẹ́wá fún ẹ̀yìn èmi ti kú kò ní dáhùn fún wa àti àlékún orí tọ́lọ́run ti ń ṣe ọlọ́run tí wọ́n ṣe fún ẹ̀mí gbẹ́mí ẹ̀mí ẹ̀mí pẹ̀lú sẹ́yìn fúdí music kò ní bàjẹ́ kò ní dàrú òkú apátápátá òun la kéde ní àní kan mí òun la fi ń lè ọlọ́run ní pẹ̀lú wa kò ní bàjẹ́ ní ayọ̀ ńlá hàmì ìlọ́tà ẹgbẹ́ náà kò ní dàrú ìlọ́tà kì í sàdúgbò ẹ̀tọ́ kí wọ́n tó fọ̀rọ̀ lé lórí mò ń bọ̀. kí wọ́n wá gbé àwọ̀dù ẹ̀fẹ́ yìí tó ní aláyélúwà kíbla Sulaimon àwọn adékun ps1 the proud.